òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sà mẹ́mà sùn ẹ̀ka jáde lọ òun tún ẹfẹ̀. àkàrà lé ẹ̀ka bọ̀là kéré níbàárẹ̀ ní tọ́jọ́ mẹ́ta máa sọ pé kújọ́ mẹ́ta yín lólùfẹ́ wọn máa kújọ́ mẹ́ta o. a kú pọ̀pọ̀ ṣìṣẹ́ ọdún báwo lọ ló ṣe ń lọ lọ́dọ̀ tí ṣé ti pẹ́ díẹ̀ ṣó tóbi àbò kéré ṣé oníye yẹn náà ni ọlọ́wà kọ́ àwọn ṣe láyé nàìjíríà ní nàìjíríà táwa yìí cut your coat according to your size. ẹ káàbọ̀ lórí ètò wa lénìí ètò àṣírí ayé bàbá àlùbáríkà wọ́n wà ń kalẹ̀ àwa ló kàn dandan wọ́n ró dẹ́dẹ́ wọ́n kàn dúdú ni ọdún yìí ti ṣe rè. ọdún ọ̀yẹ̀. ọdún yìí ó yẹ. agbádá mi ló ń jẹ. ọmọ mi ò wọṣọ ọdún. ọdún yìí ó yẹ. kò yẹ rárá. lẹ́yìn ọ̀yẹ̀ ọlọ́run ti ṣe. tòkè tilẹ̀ speaking. àlọ́ ọlọ́run ti ṣe ó yìí. kàn ní. ọlọ́run. ẹ wo ẹ̀yin ara lé wọ́n ní ó ń bọ̀ àwọn là ń dẹ́dẹ̀ kì í ṣàwọn ná ó dà pé ké ńlá la fẹ́ fi dẹ́dẹ̀ torí àti sọ pé àsọtẹ́lẹ̀ ọdún àsọtẹ́lẹ̀ àti tó kọjá àtún sọ pé àsọtẹ́lẹ̀ ọdún wípé ó máa wáyé kó tó di wípé ní yìí gangan òun ní bàdájọ́ ọjọ́ á pé bàdóṣù kò di dandan kó pé bàdágbà bàdákòókò ẹ̀yin ara lé ẹni gangan la fẹ́ sún àsọtẹ́lẹ̀ ìyẹn tí bàbá àlùbáríkà àwọn ẹbí dànù bàbá ẹ̀yẹ́ bá yín ṣàgbádá yín dáadáa kọ́rọ̀ lè bọ́ bàbá ní ọ̀rọ̀ fẹ́ bọ́. tí ẹ ti bọ̀ fẹ́ bá wọn yà wò. ẹ̀jẹ̀ àmúyẹ̀ a máa bọ́ lẹ́mìí yìí tá a sọ kù ní ọdún tó kọjá a máa tún bẹ̀rẹ̀ mu torí àsọtẹ́lẹ̀ ọdún kan kọjá àbàrà bẹ́ẹ̀ wọn ìtàn ọ̀sẹ̀ tó kọjá iná sì tún jà ṣe rántí pé àsọtẹ́lẹ̀ ọdún tó kọjá ẹni náà máa jà ẹlòmí máa jà ẹni ṣùgbọ́n wọ́n máa ṣe ọ̀nà mo rántí díẹ̀ ni o tún sáwọn kankan náà ṣùgbọ́n èyí tó ṣe kínní ni wípé iná yẹn jà dáadáa ẹ̀dẹ̀ ní ọ̀tẹ̀ wípé ìdún bó ṣe sọ náà ṣé kí n sọ ènìyàn ó máa dà ṣùgbọ́n mo rí ọ̀tẹ̀ àtúwá nígbà tọdún dá sí méjì ọ̀tẹ̀ wà ńlẹ̀ ìgbà tí ọdún dá sí méjì àtúntò ní ọṣù tó bíi mélòó kan náà ẹ̀sùn tún sọ ìyẹn lórí ọ̀tẹ̀ 2025 táwa fẹ́ wọ̀ yìí torí iná sì tún jà rabaraba náà torí mo sì tún wo news ní last week kọ́ ni ní bóyá lẹ̀ yíbo àbí nǹkan tí wọ́n tún sọ láàrin mò ń sọ pé ṣé iná tó bàbá àlùbáríkà ni ó máa lè ṣé kò tí ì wá jà tán báyìí ni ṣé iná sì tún jà ní tó dájú wípé gbogbo nǹkan tẹ́ ẹ sọ náà ni ó wá sí ìmúṣẹ ìyẹn lẹ́yìn àsọtẹ́lẹ̀ yẹn ṣé àwọn kan ní Tinubu sì fìdí ẹ ní o wọn láwọn ní Tinubu pọ̀ dúró ní kò jókòó wọn náà mọ bá wọ ló sì ń bọ̀ wá jẹ pírẹsidẹ́ǹtì wúwa ẹ̀yàn wà á jó lórí rẹ̀ sẹ́yìn wà á jó lórí. mi mọ́ ẹ̀. ọ̀dà mò ń bọ̀. kí lẹ wá ní fún wa. lórí àsọtẹ́lẹ̀ tọdún yìí tọdún tí a fẹ́ wọ. òkè pé pírẹsidẹ́ǹtì ọmọ ọ̀wọ̀ ó ń bọ̀ lọ́nà. alihamdulilayi ọlọ́run ọba ọ̀rọ̀ ọba àná ọba ìjẹta ọba ìjẹrin ọba lọba ògo ọlọ́run lọba ẹ̀yìn ọba àárọ̀ ọba gbangba ọba alógojògo lọ ibi tọ́lọ́run ti ń jọba ojú gbogbo ọba ayé lọ ibi tọ́jú ọlọ́run ti ń jọba ìmọ́lẹ̀ ojú gbogbo ìmọ́lẹ̀ ayé lọ ibi ọba ti ń ṣọba òkùnkùn ojú gbogbo òkùnkùn ayé lọ ibi ọlọ́run ti ń jọba omi gbogbo omi ayé lójú lọ àtomi òkun àtomi ọ̀sà kò sí kódà kò tọ́lọ́run dì mọ́wọ́ ọlọ́run ibi tọ́lọ́run ti ń jọba òun ojú gbogbo òrùn àtòṣùpá lọ́kọ̀ọ́sẹ̀ tó ń tọ́lọ́run dì mọ́wọ́ ọlọ́run ọba ìmọ̀ràn ọba ògo ọba ẹ̀yìn àrínàjìrán lọ arógojògo lọ gbogbo àwọn arógojògo lọ tí wọ́n yògo lẹ́nu ọlọ́run ti kọ́kọ́ rí un lọ dá wọn tó bá ní wọn ó ṣe ni wọn ó ṣe tó bá ní wọn ò ní ṣe kò ní ṣeé ṣe ọlọ́run yẹn ni wọ́n ń pè ní Allah ọlọ́run o wọ́n ló ń fún mi sọ o èmi ò ní nǹkan kan o èmi ò jẹ́ nǹkan kan o
èmi ò mọ nǹkan kan o ọlọ́run ni ọba Allah bọ́tí Yèyé Oge àti sọ àsọtẹ́lẹ̀ nílẹ̀ Yorùbá yìí tó bá jẹ́ pé irọ́ ni kò síbi tá a rí bí rìn sí mọ́ láyé ṣẹ́gẹ́tì ọ̀rọ̀ mi tó ṣùgbọ́n òótọ́ ayé máa ń gbàgbé ni àti sọ àwọn àsọtẹ́lẹ̀ Ọlọ́run àsọtẹ́lẹ̀ tá a sọ látàyé àwọn bàbá wa tí wọ́n ti wà mọ́kọ́ náà tí wọ́n fẹ́ gbá wa lẹ́nu kí ló dé wọ́n sọ pé Ṣàgàrí ọ wọlé bá sọ bẹ́ẹ̀ mọ́ kí ni wọ́n ti rí bàbá Ọlọ́run ìdí nǹkan kan sọ nǹkan kan Ọlọ́run ló sọ ńgbà náà lọ́hùn ńgbà àwọn míì náà táwọn míì tó ń pè wá láwọn àgbààgbà nínú iṣẹ́ Olúwa tọ́jú àwa lọ pé ìjọ abásọta sọ pé Buhari ó wọlé o Jonathan ni ó kọ́kọ́ kí o àwọn àgbà òjíṣẹ́ wọ́n ń pè àwa pé kò lè rí bẹ́ẹ̀ láyé ta ló ní kó rí bẹ́ẹ̀ Ọlọ́run ni tí Tinubu náà Ọlọ́run ni tàwọn iná yẹn náà Ọlọ́run ni Ọlọ́run fàpẹẹrẹ hàn wá ní Ọlọ́run ní ń ṣe nǹkan èmi ò jẹ́ nǹkan kan wájú Ọlọ́run mo fẹ́ lọ sórí ọ̀rọ̀ sórí àwọn nǹkan kan bẹ tó jẹ́ pé Ọlọ́run àwọn ayé ṣe máa ń ṣe rí èèyàn kì í máa ń tẹ̀lé rọ̀ èèyàn kì í máa ń lọ ìmọ̀ràn irọ́ ṣe rí ṣètọ́nì ó máa ń rìn sọ́kàn àwọn ẹni Ọlọ́run èèyàn wá ní jẹ́ kí èṣù kó sọkàn òun di tébù tẹ́nísì tí ó jẹ́ pé òun ní ọmọ gbá tí èṣù bá fẹ́ wọnú ọkàn ẹ̀dá sọ́gẹ́tì ọ̀rọ̀ mi torí èmi ò kí ń búyàn èmi ò dẹ̀ ń sọ pé àwọn kan nínú ojú Olúwa báwọn náà ò rí tiwọn bọ̀tì èmi mọ̀ pé èṣù ẹ máa ń dábàá mi sẹ́gẹ́tì ọ̀rọ̀ mi tó gbà mí èèyàn lè máa wa mútọ̀lọ̀ Yèyé Oge jẹ́ mọ́tò tí ń wá ẹ̀ jẹ́ ní jáàmù báyìí èṣù nù ó wọlé dénú èèyàn lè bímọ báyìí ìjọmọ tí mo bí ìjọ ní kú báyìí èṣù nù ó wọlé dénú Ọlọ́run dẹ́rù àìsàn tí ń ṣe mí jẹ́mi mi ó gùn báyìí èṣù nù ó wọlé dénú ẹlòmíì awọ ọkàn rẹ̀ jẹ́yàwó mi kọ́ ní ṣe mí báyìí táyé mi fi ń rí báyìí èṣù nù ó wọlé nù ìjọkọ mi jẹ́ǹkọ́ ní lògbò mi báyìí èṣù nù ó wọlé nù tí ó bá ti wá wọlé déhùn àfi kéèyàn sọ pé a'udhu billahi minash shaitani rajim yóò wá sádànù èṣù máa ń wọnú ọkàn èèyàn ẹnìkan ló kó àwọn amú àwa di pírẹsidẹ́ǹtì àwa jẹ́ ká yóò rójú tù bẹ́ẹ̀ làwọn kan náà sọ Tinubu tó bá ti wọlé ńjọ́ náà làwọn ó di nǹkan kan làwọn ó ṣe nǹkan kan wọ́n sì sọ àsọtẹ́lẹ̀ tọdún yìí Ọlọ́run ló sọ ẹ̀kọ́ kalẹ̀ Ọlọ́run ní sọ ìlàsọmọ fún wa Ọlọ́run sì ní ṣe lé ìlágbọ̀ọ́mọ fún gbogbo wa bí a ṣe bẹ̀rẹ̀ bá ṣe sọ tọdún tó lọ tá a so oṣù kínní tá a kó oṣù kejì oṣù kejìlá mọ́ ni pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi bẹ́ẹ̀ náà la kàtẹ́ èyí tí ń bọ̀ náà tí ó rí bẹ́ẹ̀ ẹ̀kọ́ kalẹ̀ ọdún yìí ọdún ìfẹ́ ni ìyẹn 2025 ọdún tó yẹ ká fẹ́ràn ara wa ni ká sì má fẹnu sọ̀rọ̀ òdì síra wa ká má sì fẹnu sọ̀rọ̀ òdì fún lórí orílẹ̀-èdè tá a bá ti lè pẹnu pọ̀ Ọlọ́run á ṣàánú wa ipò ó padà wálẹ̀ lọ́dún 2025 bẹ́ẹ̀ ni ìyanu ó ṣẹlẹ̀ ní àṣẹ tọlọ́run ìyanu ó ṣẹlẹ̀ tá a bá ti lè fẹnu pé dáadáa fúnra wa èmi sọ fún Ọlọ́run ọdún yìí tí ó fi parí mi ní rí bànújẹ́ àti gbogbo etí tí ń gbọ́ mi lórí Yèyé Oge àtOjútólé àti gbogbo olólùfẹ́ wa pátápátá nọ́mbà 1 mo tún sọ fún Ọlọ́run pé ọdún tá a tún bọ́ sí òun tí ó fi parí àní rí bànújẹ́ ẹbẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run pẹ̀lú agbára Ọlọ́run ó torí bẹ́ẹ̀
ṣe mọ̀ pé tọdún tó lọ bá mo sọ pé kọ́dún yìí ó tó parí mo ní à ń jínigbé mo ní yóò mọ́wọ́ rilẹ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ mo ní ṣùgbọ́n níbẹ̀rẹ̀ ọdún ibi tí kálukú bá ń lọ kó dágbére pé ajínigbé ní ọ̀kọ̀ọ̀kọ̀ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àwọn ọ̀rọ̀ tẹ́ gbàgbé lẹ́ẹ̀kan ni mò ń rán ilé tíhùn mo ní ṣùgbọ́n iná ó já o ọ̀tẹ̀ sì wà ńlẹ̀ o ọ̀tẹ̀ sì kù ńlẹ̀ o àbí bẹ́ẹ̀ kọ́ ni mo ti sọ tọdún yìí ká fẹnu perere wọ lọ́hùn jẹ́ rí rere lọ́dún yìí o bá ayé rẹ̀ dámọ́jẹ̀mú lọ́ǹdì wá yẹn nítorí ọba ti bá a dámọ́jẹ̀mú ọlọ́run ó ṣe fún ọ níbi ọba ti bá ọ tọ ọba téèyàn bá ti bá ayé ẹ̀ dámọ́jẹ̀mú lọ́dún yìí á rí nǹkan ayọ̀ ṣe bí wọ́n sọ pé kí ọdún yìí ó tó kanlẹ̀ ṣe bí wọ́n sọ pé Aṣọ Rock ó ti jó àbí bẹ́ẹ̀ kọ́ mo sì sọ pé iná tí ó jà kìí sa Aṣọ Rock mi ò rí pa Aṣọ Rock jó bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ìjójó abẹ́ ti gbọ́ kójó mi gbọ́ òun gbọ́ ní ṣe gbogbo ojó kò sì lè jó sọ wá rí àfẹnu perere á wà á ṣọ́ra láti máa kó yàn jọ pé kí wọ́n wá gba nǹkan sógẹ́tì ọ̀rọ̀ mi á sì ṣọ́ra láti máa ṣe àpéjọ ti yé lórí àpéjọ ọ̀tẹ̀ kọ́ má máa bu wá lọ́wọ́ lọ́dún tá a máa mú yẹn gbogbo àṣírí àwọn kan ń bẹ tí wọ́n fẹ́ wá ìṣubú ìjọba tá a bá bẹ Ọlọ́run gbogbo wọn làṣírí wọn ò tú torí ọ̀tẹ̀ ọ wà ńlẹ̀ kò kú ńlẹ̀ ọ̀tẹ̀ ti bímọ yèyé oge ẹ ṣe wà ńlẹ̀ náà àlọ́tẹ̀ ti bímọ ọ̀tẹ̀ lóyún tẹ́lẹ̀ ni ọ̀tẹ̀ ti bímọ báyìí o ká wá múra ká fẹnu pé nǹkan rí ọdún tá a máa mú yẹn atẹ́gùn ò já o Ọlọ́run dákun wọ́n jẹ́ ká atẹ́gùn sílé wa o wọ́n jẹ́ kó sílé ẹnì kọ̀ọ̀kan wa o atẹ́gùn ò já nínú òjò tá a bọ̀ sí nínú ọdún yìí. ìyẹn 2025. bẹ́ẹ̀ ni àwọn ọlọ́lá ó dẹ̀ bẹ lọ́hùn àwọn olórúkọ bẹ lọ́hùn kábùkù mọ́ kàn wọ́n nínú ọdún tá a fẹ́ bọ́ sí i. àwọn èèyàn gidi ó súnmọ́ àwọn èèyàn Ọlọ́run wọ́n bẹ lọ́hùn káṣíìrì wọn mọ̀ tú nínú ọdún tá a fẹ́ mú yìí torí ọdún ìdájọ́ lọ́dún tá a fẹ́ mú yìí ọdún ẹ̀san lọ́dún tá a fẹ́ mú yìí ọdún àánú sì ni lọ́dún tá a fẹ́ mú yìí ṣùgbọ́n àti kìrìsìtẹ́nì o àti mùsùlùmí o àtẹlẹ́sìn kan àbáláyé o kí wọ́n má jà ṣẹlẹ́yàmẹ̀yà kí wọ́n já panupọ̀ sọ́nà kan tí a bá ti panupọ̀ sọ́nà kan àní rí ṣubú tá a bá ti panupọ̀ sẹ́nà kan àní rí wàhálà àwọn tí ń jọ́lọ́lá irú àìsàn tí wọ́n máa ṣe wọ́n bí ìtọ̀ ṣúgà bí kánsà bí àwọn asthma ikọ́ àwọn èèyàn ńlá àìsàn yẹn bàjá lọ́dún tá a fẹ́ mú yẹn ṣùgbọ́n lórí ìbẹ̀ lọ́hùn Ọlọ́run wọn ṣẹ́gun rẹ̀ ṣẹ́gẹ́tì ọ̀rọ̀ mi tó bá àwọn orílẹ̀-èdè kan wọ́n á sì fẹ́ gbógun àwọn ìlú kan wọ́n á fẹ́ gbógun ìjà kóra wọn lọ́dún tá a fẹ́ mú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìrìn kó dàrú Ọlọ́run gbogbo ti gbogbo ẹ̀ náà ó sì ṣe ayọ̀ Ọlọ́run dákun jẹ́ kó dayọ̀ o àmín Ọlọ́run dákun jẹ́ kó dayọ̀ o àmín ká wá súnmọ́ bẹ̀ lọ́hùn ọjọ́ òǹdí wáyàn àìsùn rẹ̀ àdúrà tá a máa ń ṣe gbẹ̀tọ́ mi fún mi á tún sí ní ọgbà àlùbáríkà ní gbójú yìí kí kálukú wá dá májẹ̀mú ayé tó bá fẹ́ fọlọ́ àgbà kọ́bọ̀ lọ́wọ́ èèyàn o a sì ní àhà oúnjẹ fún èèyàn o a sì há owó fún èèyàn o
wá kó gbàdúrà wọ fúnra ara rẹ pẹ̀lú èèyàn rẹ kẹsì padà lé yín kẹmọ retí àánú Ọlọ́run kìí sì sọ́dọ̀ wa nìkan gbogbo ibi tí ń bá ń jẹ́ lé Ọlọ́run ẹ lọ ọbẹ̀ tó bá súnmọ́ yín ẹ lọ báyé yín dá májẹ̀mú oríire nínú ọdún yìí ẹ lọ bá ayé yín dá májẹ̀mú ọlà nínú ọdún yìí ẹ lọ bá ayé yín dá májẹ̀mú ègún pé ẹ fẹ́ kí nǹkan burúkú jayé yín nínú ọdún yìí abádẹ ń jáde lọ ká gbìyànjú ká máa ṣe Allahu mẹ́sàn ká máa ṣe Allahu méje ká máa ṣe Allahu mẹ́sàn ká wá máa wo àtẹ́lẹwọ́ ọwọ́ òsì ká máa ṣe Fátíà pẹ̀lú ògo Ọlọ́run ó jà sọ̀ láyọ̀ Ọlọ́run ó jà sọ̀ láyọ̀ Ọlọ́run ó jà sọ̀ láyọ̀ á wọnú ọdún pẹ̀lú ìdùnnú Nàìjíríà ó sì dẹ̀ Nàìjíríà ó sì dẹ̀ kò ní nira kò ní burú mọ́ wa Bismillahirrahmanirrahim Ọlọ́run má jẹ́ kó burú fún wa Nàìjíríà mọ́ olórí orílẹ̀-èdè yìí Ọlọ́run dákun bá wa ṣe Ọlọ́run ó wà lọ́wọ́ Yorùbá Ọlọ́run má fi buwọ́ Ọlọ́run àwọn èèyàn ń pètè ọ̀tẹ̀ pé kó dàrú bí kí wọ́n lé jáde kó ń bẹ̀ lókìkí Ọlọ́run má jẹ́ kí kó lé jáde má jẹ́ káìsàn lé jáde gbogbo bí tí ọmọ Yorùbá dìmú nípò Ọlọ́run dákun fi pọ́n wálé Ọlọ́run níbi tí Haúsá dìmú nínú ipò Ọlọ́run fi pọ́n wálé Ọlọ́run àwọn ọmọ wa tó wá wà lókèèrè wọ́n pè wọ́n wá bá wa ṣèjọba tí wọ́n bá pe ará òkèèrè wọlé wọ́n ó rí èèyàn pé wọlé pé kó wá dálé sẹ́lẹ̀ yóò sì dáa Ọlọ́run dákun jẹ́ kí wọ́n rí wọn pé Ọlọ́run jẹ́ káwọn náà wá Ọlọ́run dákun jẹ́ kó rí bẹ́ẹ̀ Bismillahirrahmanirrahim Allahu 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 Allah Allahu 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 Allah Allahu 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 Allah Alhamdulillahi Rabbil Alamin Arrahmanir Rahim Maliki Yawmiddin Iyyaka na'budu wa iyyaka nasta'in Ihdinas siratal mustaqim siratal ladzina an'amta 'alaihim ghayril maghdubi 'alaihim waladdallin Amin Ya Jaluka haunaka ileka wa iyaka nasta'inu Ya Jaluka haunaka ileka wa iyaka nasta'inu Ya Jaluka haunaka ileka wa iyaka nasta'inu wala hula wala quwwata illa billahi aliyyil azim. Àlùbáríkà yàrá lè ṣe rí kó pọ̀ létí lọ ó ní ẹrẹsì gbọ́ láti ẹnu bàbá àlùbáríkà wọ̀bìdà ní ìlú Ìgbòdú èyí tó máa ṣẹlẹ̀ ní 2035 tàbí mú balẹ̀ lẹ́mìí báyìí nìyí so wá ṣá tiẹ̀ wá rọ tiẹ̀ wá tọ́jú tiẹ̀ ká wá ṣe kí ni ká wá rìnrìn àjò yìí kọlọ́run sí bá wà rí èyí lẹ ti gbọ́ láti ẹnu bàbá àlùbáríkà kan sí bàbá àlùbáríkà wọ́n ní má bo rẹ̀ ń pa ìwà àwẹ̀ má bo rẹ̀ pa nàláì bó ṣe tún lọ́dún yìí náà jálẹ̀ nìyẹn ọdún wo ló fẹ́ ra nàtrù kó tó bá àlùbáríkà nínú Ìgbòdú bíkíbi sí ìwọ bá ti ń bọ̀ mẹ́sọ̀ kòdékòdú gàrí ló tó lọ sí Ìjẹ̀dẹ̀ bọ́lẹ̀ ní Ìgbòdú junction bèrè bàbá àlùbáríkà pápọ̀ wá ti rí sambo tàbí kò pé 08023829492 wòmí kí n wò ẹ́ ọdún ayọ̀ la máa ṣe ìkíní ṣùgbọ́n tó bá tún ń wòran ó possible kó tún bá wọn gbé o tó o bá bẹ̀rẹ̀ gbé má jẹ́ kó gbé sẹ́kù lé ẹ̀ ó dàbọ̀ ọdún ayọ̀ ire o. Kindly subscribe to our YouTube channel, O2FM Lagos. Bye.